Yeah, hey you guys. Yeah, ẹ kú dédé wòyí o níbi kẹ́tẹ́ tẹ́lẹ̀ àǹfààní láti máa wò mí ṣùgbọ́n má ti gbé kúrò níbẹ̀. Ẹ o, ní òní ìkan lára àwọn sinimá tó jà rìnrìn ní ọ̀sẹ̀ tó kọjá la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìyẹn tí title ẹ̀ jẹ́ Hotel Palava. Hotel Palava. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá yẹn. Látòrí Kẹ́mi T, Juliet Jatto, Ìjẹ̀ṣẹ́kùn, Tóyìn Adégbọlá, gbogbo wọn pátápátá wà nínú sinimá Hotel Palava yìí. Sinimá yìí kún fún oríṣiríṣi tí ká sọ nípa àwọn troubles tí ó ń wá lọ́tùn lósì ni, àbí ti staff conflict, àbí ti romantic tó wà ń bẹ, or ti redemption. Okay, let's start. Nínú sinimá yìí láti rí títí àwọn tó jẹ́ staff nínú hòtẹ́ẹ̀lì gẹ́gẹ́ ìtútàn pa. Based on lórí pé ìkíní, once tí anybody bá fẹ́ lodge lóòótọ́ yẹn wàhálà ni ti ìdààmú. Kò easy rárá fáwọn tó bá fẹ́ lọ àwọn lọ́jà. Gbogbo àwọn nǹkan tó yẹ kán make available náà ń try láti ṣe kíni láti gba owó fún. Táàtì ẹ̀wà mọ̀ tán padà fowó tán ń gbà gangan ṣe lórí room. Wọ́n á ní room lẹ́gbàá. Ẹ máa sanwó èsì lọ́tọ̀. Ẹ máa sanwó intercom. Ẹ ṣá mọ gbogbo àwọn rooms yẹn ṣá. Ká wá bọ́ sórí àwọn tó jẹ́ staff gangan tó jẹ́ wípé ìkan ògbé kan ni wọ́n bí òwú jàǹgó látòrí ṣé Kẹ́mi T ní ká sọ, àbí Ìjẹ̀ṣẹ́kùn, àbí ti receptionist tó jẹ́ wípé TikTok ní látàárọ̀ títí dalẹ́. Ẹ̀hùn tán bá bá ẹran wí wọ́n ní ká bẹ́ràn náà wò. Kí ni ká ti wá pé tàwọn tó jẹ́ olùdarí iléeṣẹ́ gangan, ìyẹn Láńkó tí ìyẹn kò rẹ̀ ní manager, àti Tóyìn Adégbọlá tó jẹ́ madam tó ní company gangan tó jẹ́ wípé ìdí wọn mọ́lẹ̀ o. Bọ́n ṣe ń kò ní patí kan náà lọ patí mi látàrí wípé kí ni wọ́n fẹ́ wà involve. Láńkó náà ń tiẹ̀ òun dẹ̀ ṣe kí ni oúnjẹ owó lọ. Ọmọ bá Dubai gẹ́gẹ́ bí a ti mọ̀, ìyẹn ń jẹ owó lọ. Ìjẹ́ kí ló máa padà gbẹ̀yìn hòtẹ́ẹ̀lì yìí torí a fi rí Juliet Jatto tó wọlé dé. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe investigation. Wọ́n dẹ̀ ń kó sí lọ́wọ́. Eléyìí tó máa fowó rà, eléyìí tó máa discover fúnra ẹ̀, àti àwọn nǹkan míì lóríṣiríṣi tó ti discover. Ṣé ti sídìí ni ká sọ ni? Tó máa lọ ra oúnjẹ wá láti tà. Táwa padà gbé ẹran sí oríṣi bíi 6. Tóun gẹ́gẹ́ ti máa jẹ̀là jẹ ẹran tó lọ gbé àjẹkù fún àwọn tó jẹ́ pé wọ́n order oúnjẹ. Àbẹ́ni tó order rice tán gbẹ́bà lọ fún. Ẹni tó order ẹ̀bà tán gbé sẹ̀mó lọ fún. Ẹ wò Hotel Palava tẹ́ ẹ̀ bá tí lọ wò. Ẹ lọ sórí ìkànnì YouTube ẹ tẹ̀ síbẹ̀. Hotel Palava ni. Ẹ wò tẹ́ ẹ bá ṣe wá ń join wa lórí ìkànnì YouTube yìí. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscription button àti notification bell. Ẹ comment. Ẹ kàn ṣáà kọ part 2 so that tó bá ti dé ẹ máa jẹ́ ìkan lára àwọn tá a kọ́kọ́ máa ṣe kíni tí ó kọ́kọ́ máa jàǹfààní part 2 yìí. Ẹ máa jẹ́ kan lára àwọn tó kọ́kọ́ máa jàǹfààní part 2 yìí. Sinimá ni Hotel Palava. Hotel Palava òun ni sinimá. Ẹ o lẹ́ẹ̀kan sí àwa ní tí ní tòótọ́ o. Ẹ ṣé púpọ̀.